Hello. Hmm. Ẹ̀yin èèyàn mi o, a kú àsìkò tá a wà yìí, a kú etí gbọ́ wa, kì í máa ṣe kékeré. Nọ́bá ní Queen Naomi, wọ́n ló lọ sue àwọn pípù yẹn sí court. Àṣọ tiẹ̀ ti sue wọn. A ṣẹ̀ gbọ́ ní internet space báyìí. Nọ́bá ní àti Ashley o, mostly Ashley. Wọ́n ní ṣọmọ pé òun lára ẹ̀ ń gbóná jù. Òun ni wọ́n sọ pé skán wà lórí ẹ̀ torí a ti sọ pé kì í ṣe tí ẹ yóò ṣe just ordinary. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní bó ṣe ènìwà ní court wọ́n débẹ̀. Queen Naomi dẹ̀ ti ready wọn. Bó ṣe ń pe kíní ní husband snatcher. Tó ń pe Queen Naomi ní husband snatcher. Wọ́n wá ní gold digger. Queen Naomi ó gbọ́kọ àwọn, ó lọ fọ́kọ, ó wá fi torí kábíyèsí kò lọ. Wọ́n á fẹ́ máa fi máìsí wọn nílé ọkọ àwọn ò ní gbà tó ti torí ẹ̀ ni wọ́n ṣe ń pè husband snatcher. Wọ́n bá sọ fún un pé kí ni evidence? Torí bá ṣe rí evidence tó wà nílẹ̀. Báwo lẹ ṣe mọ̀ pé husband snatcher ni Queen Naomi? Àti pé Queen Naomi tẹ̀ ń sọ yìí, a gbọ́ pé òun ni kábíyèsí ti fẹ́. Wọ́n lẹ́yìn concubine pé ẹ̀yin ni pé concubine gangan tẹ̀ ń pè ní husband snatcher pé ẹ̀yin gan ni concubine. Now, èyí wá ń pè ní kí ni evidence pé ó fẹ́ gbọ́kọ yín? Ẹ fún wa. Evidence tẹ̀yin gan fi fẹ́ kábíyèsí iṣu lọ́kà ẹ jẹ́ ká rí. Torí gbogbo evidence tá a rí níbí báyìí ó fi hàn wá pé Queen Naomi ló lọ́kọ, kì í ṣe ẹ̀yin. Wọ́n ní number one pé ìwọ Ashley tẹ fi ń pe Queen Naomi ní husband snatcher. Wọ́n ní wọ́n máa sue yín o. Wọ́n sue yín ní 20 million tẹ lọ fún tẹ fi bà orúkọ Naomi jẹ́. Torí Naomi ọkọ òun ló lọ́kọ, ẹ̀yin lẹ lọ ń wá bí tí Naomi ti rí tó ti ń fẹ́ ọkọ yín pé therefore kó lọ fún 20 million láti bà á ní lórúkọ jẹ́, láti máa pe Naomi ní orúkọ tí ó jẹ́. Nọ́bá ní now pé kó lọ san. Wọ́n ní bọ́ṣà gbogbo that is it. Nǹkan tó ń sọ ní kóòtù nìyẹn. So ètò wá pa bámbá rẹ̀ wọ́n nígbà tán délé. Wọ́n ní wá wo Ashley o. Ashley ó fẹ́ lè sọ pé ó lóun máa sun ààfin yẹn, wọ́n máa sun náà ni. Pé wọ́n tẹ̀ sọ pé ní court pé evidence pé Naomi ló lọ́kọ lórí gbogbo ìwé court wedding. Wọ́n ní wọ́n attend certificate yẹn. Church wedding wọ́n attend certificate yẹn. Wọ́n ní ṣe ni Ashley ní òun fẹ́ para o. Ó lóun fẹ́ para òun torí pé lóòótọ́ náà sọ pé kábíyèsí àti Naomi ti lọ ṣe secret wedding. Níbo náà ti rí gbogbo evidence tán tó fi hàn wọ́n ní court pé therefore wọ́n ní bó ṣe dé ààfin tán padà tí court ti dá wọn lẹ́jọ́ pé kán lọ mú 20,000 tó fi bà ìbanilórúkọ jẹ́ 20 million bá 20 million. Wọ́n ní kó lọ san láti fi bà Naomi lórúkọ jẹ́. Wọ́n ní bó ṣe dé ààfin wọ́n ló lọ bá kábíyèsí stress pé kábíyèsí wọ́n ní kò sórúkọ tí ó pe kábíyèsí. Bí kábíyèsí ibi ṣe jẹ́ betrayer, bí kábíyèsí ò ṣe mọ̀re, bí kábíyèsí tó jẹ́ pé kò mọ nǹkan tó yẹ kó ṣe. Wọ́n ní ó sọ gbàbẹ̀ fún kábíyèsí. Wọ́n ní ṣe ló wá fẹ́ da ààfin rú lẹ́ni. Wọ́n mà ní kì í ṣe kékeré. Ó lóun máa sun ààfin yẹn náà. Kábíyèsí ní
ìwọ ọmọbìnrin yìí alẹ́ nígbà tí wọ́n ti sọ pé skán wà lórí ẹ̀, báwo ni wọn ò ṣe ní máa wòran ẹ̀yin èèyàn mi. Wọ́n ní nǹkan tó ń ṣe ní tí Ashley, wọ́n ní nǹkan tó mú bọ̀ láti court, ó dẹ̀ rí pé ó dé ààfin, ó lóun fẹ́ sun ààfin ná nítorí kábíyèsí. Wọ́n ní kò tiẹ̀ mọ nǹkan tí ìbá ṣe wọn. Wọ́n ní bíi pé kó para ẹ̀ ló kù, ó lóun máa para wọn sí kábíyèsí lọ́rùn. Wọ́n ní kábíyèsí tó bá fẹ́ para ẹ̀ sí rẹ̀ lọ́rùn kó máa dé agboolé yín kó tó para ẹ̀, lọ sí Láfògìdì house kó tó lè para ẹ̀, pé kì í ṣe ilé tó. Ó ní ẹ̀ tí ìdá kan mọ̀, ṣebí mo léyìn ẹlẹ́ẹ̀ni gbọ́. Wọ́n ní ṣe Ashley rí lénìí pé àṣẹ ìtànjẹ lásán ni kábíyèsí ń tàn wọ́n jẹ. Àbájọ náà wọ́n ló wá já lójú Ashley lénìí pé Queen Naomi tó ń dènà dè pé kò gbọdọ̀ jẹ́ ìyàwó kábíyèsí. Queen Naomi ti lọ. Jẹ́ kí Queen Naomi lọ máa fẹ́ ọkọ níta, kì í ṣe ọkọ tàwọn. Wọ́n ní kóòtù lénìí wọ́n prove ẹ̀ fún wọn pé àṣé Queen Naomi ló lọ́kọ. Gbogbo ìtàn ṣe ní ààfin yẹn, wọ́n kàn ń dára wọn láàmú. Wọ́n ń dára wọn láàmú ni. Àṣé Queen Naomi wọ́n lè ní lẹ́rú ló lẹ́rù. Bẹ́ẹ̀ ni wọ́n ní mú báyìí pé Ashley ó lóun fẹ́ kú o. Pé lóòótọ́ àṣé kábíyèsí òun lọkọ Naomi lóòótọ́. Queen Naomi òun ló ní kábíyèsí lóòótọ́. Àwọn wọn ọ̀rẹ́ evidence wọn lẹ̀, wọn ò rí bá ti ṣe wọn ọ̀rọ̀ náà gbígbà. Tẹ bá ń gbọ́ pé kán rí bá ti ṣe kọ́rọ̀ náà gbígbà, àwọn olórí Ọọ̀ni wọn ò rí bá ti ṣe wọn ọ̀rọ̀ náà gbígbà. Ó ní ẹlẹ́yà wọn kù sí rẹ̀dẹ̀, ọjọ́ ẹ̀tẹ́ wọn kù sí rẹ̀dẹ̀. Ṣé rí kábíyèsí tá à ń sọ pé kábíyèsí ṣe gbá kábíyèsí ṣá, adákẹ́jà ni o, adákẹ́jà gbáà ní kábíyèsí. Ẹ kàn ń wo kábíyèsí lẹ́yìn bó ṣe ń dákẹ́ bẹ́ẹ̀ náà ni ló fi ọgbọ́n tó fi dára láti fi ṣe wọ́n ní nǹkan tó yẹ wọ́n, because nǹkan tó yẹ wọ́n gbáà ní kábíyèsí ṣe fún ẹ̀. Wọ́n máa dúró ń bẹ̀ yẹn kọ́ máa sunkún. Kábíyèsí dẹ̀ yín wọlé kan ní kí ló ṣe oyún mi lẹ́ẹ̀kan irú èékánná mi báwo, á dẹ̀ ṣojú lẹ́wọ́, á ṣojú gbáwó, á tún wò rárá, á tún yá wọn lẹ́ẹ̀kanná. Nǹkan tí kábíyèsí ṣe fún wọn ni wọ́n sọ pé ọ̀nì gbọ̀n ni. Wọ́n ní alágbárí lọ̀gá Mugu. Ẹ̀yin èèyàn mi, ó jẹ́ mo ní kí n gbélé lọ́ba títí gbọ́ yín kí n rọra ṣe òfófó yẹn fún yín pé àṣé kábíyèsí tá à ń sọ pé kábíyèsí kí ló ń ṣe, kábíyèsí ò rí nǹkan ṣe sí àṣé kábíyèsí ń ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, ó ń ṣe mẹ́wàá fún wọn. Ẹ̀yin èèyàn mi, ẹ kú tẹ̀ tí gbọ́, èsì tẹ̀ fi ń gbọ́ wa kò ní gbọ́ nǹkan burúkú, kò ní gbọ́ bànújẹ́, ayọ̀ lẹ́ máa fi tì yín máa gbọ́. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn olólùfẹ́ mi, ẹ bá mi share, ẹ bá mi like, kí ẹ bá mi subscribe, kí ẹ fi tó kù sí comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.